mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá lájà àbálẹ̀ lórí bí nǹkan bá ti ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ìròyìn nípa orílẹ̀‐èdè yorùbá àwọn ajìjàǹgbara bẹ̀ ti Biafra tẹ́rẹ̀ ìdárayá àti òṣèlú lóríṣiríṣi gbogbo ẹ̀ òun náà la máa ń ṣe bẹ́ẹ̀ tá a máa ń ṣe àkójọpọ̀ rẹ̀ papọ̀ nínú ìròyìn wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 ǹjẹ́ ká tó máa lọ sínú ìròyìn títa àkókò yìí ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì tẹ́ ẹ wà yìí kẹ́ bá wa like kẹ́ bá wa comment kẹ́ sì bá wa share rẹ̀ káàkiri káwọn míì kí wọ́n tó lè máa jẹ àǹfààní ètò yìí rí ọ̀pọ̀ ní etí mọ̀ pé kàn nìyí ó ti balẹ̀ bàgẹ́ jẹ́ ká tó máa lọ sínú ìròyìn agbami lásìkò yìí ẹ jẹ́ ká mẹ́nuba àwọn kókó tá a mú wá sórí ètò fún ti àkókò yìí náà. Awuyewuye ló ti ṣe bẹ́ẹ̀ bẹ́ sílẹ̀ láàrin àwọn ènìyàn àti àjọ tó mójútó jíjẹ owó ìlú níjẹkújẹ àti ṣíṣe owó ìlú ní báṣubàṣu èèyàn àjọ EFCC lórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí Yàyà Bello tí wọ́n sọ pé ó jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fájọ ọ̀hún. Bí ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ dìbò yín fún ẹgbẹ́ òṣèlú APC orí burúkú ayé òun ọ̀run òun lè ṣe bẹ́ẹ̀ tẹ dìbò fún Àtíkù Abubakar ló sọ bẹ́ẹ̀ fáwọn ènìyàn ìpínlẹ̀ Èdó. Orí tí yóò gbé ni a máa gbé aláwòrè koni ní ọ̀rọ̀ àwọn ẹlẹ́wọ̀n mẹ́ta yìí pẹ̀lú bí wọ́n ṣe gba ìtúsílẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti ṣe bẹ́ẹ̀ tẹ ọ̀dọ́kùnrin kan tó ń tú irin afárá Third Mainland Bridge ta. Ẹ máa gbáradì fún alágbálúgbú omi láwọn ìpínlẹ̀ yìí ìjọba àpapọ̀ ló ṣe ìkìlọ̀ fáwọn olùgbé ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ní ti Yorùbá Nation iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun láwọn ti fi páńpẹ́ òfin mú ènìyàn mẹ́ta kan èyí tí wọ́n ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation láàrin ọjà nípínlẹ̀ Ọ̀ṣun. Ní ti Biafra Nation náà ẹni tó ń pera rẹ̀ ní Prime Minister orílẹ̀-èdè Biafra Simon Ekpa òun ló ti sọ̀rọ̀ sókè wípé òun lòun ó tú orílẹ̀-èdè Nàìjíríà ká tóun ó sì yọ àwọn ẹ̀yà Biafra kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ti ìdárayá báyìí gbajúgbajà agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Italy Toto òun ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́ni ọdún 69. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà bá a ṣe mú wá lẹ́yẹ òsọ́kà. Kì í ṣe pé Yàyà Bello ṣe bẹ́ẹ̀ jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ o àwa la fi páńpẹ́ òfin gbé lọ́gànjọ́ òru àjọ EFCC ló ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà síta. Awuyewuye ńlá ni ọ̀rọ̀ Yàyà Bello àti àjọ EFCC ti dá sílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí pẹ̀lú bí àwọn kan ṣe sọ wípé Yàyà Bello ló jọ̀wọ́ ara rẹ̀ láti lọ fojú hàn lọ́fíìsì àjọ EFCC yóò ní Àbújá wàyí o àjọ EFCC náà tún fohùn lédè wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni níṣe ni àwọn fi páńpẹ́ òfin gbé Yàyà Bello kì í ṣe pójọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀. Ní òwúrọ̀ èní tí ń ṣe ọjọ́ 18 oṣù tá a wà yìí ó ní ìròyìn náà gbòde kan pẹ̀lú bí ẹni tó jẹ́ olórí ètò ìròyìn fún gómìnà àná ní ìpínlẹ̀ Kogi èyún Yàyà Bello bó ṣe fi sórí ẹ̀rọ ayélujára èyún Oyare Michael tó sọ di mọ̀ wípé Yàyà Bello ló ṣe bẹ́ẹ̀ tó jọ̀wọ́ ara rẹ̀ tó sì lọ ṣe àpọ́nlé fún àjọ EFCC pẹ̀lú bí wọ́n ṣe ti pè é wípé kó yọjú lórí ẹ̀sùn ìṣe owó ìlú báṣubàṣu èyí tí owó náà tí kò dín ní 80.2 billion naira tí wọ́n sọ wípé Yàyà Bello ó lù ní pọ́npọ́ wàyí o àwọn ènìyàn ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ lu Yàyà Bello lọ́gọ̀ọ́ ẹnu tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wípé ó ṣe bí ọmọ akin pẹ̀lú bó ṣe yọjú sí àjọ EFCC náà nínú ọ̀rọ̀ tí Oyare Michael tó sọ yìí ó ní pẹ̀lú ìmọ̀ràn látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ tó fi mọ́ àwọn àgbààgbà inú òṣèlú òun ló jẹ́ kí Yàyà Bello kó lọ rèé jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún àwọn àjọ EFCC wọ́n sì jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ àmọ́ sí ìyàlẹ́nu gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní í ṣe ni àjọ EFCC náà ti fohùn lédè wípé àwọn kọ́ ni
Yàyà Bello kọ́ ni ó jọ̀wọ́ ara rẹ̀ bí kì í ṣe wípé lọ́gànjọ́ òru mọ́júmọ́ ó ní àwọn fi páńpẹ́ òfin mú Yàyà Bello ní olúùlú ìpínlẹ̀ Kogi tí ń ṣe Lọ́kọ́jà. Ọ̀rọ̀ yìí ló jáde látẹnu ẹni tó jẹ́ alukoro àjọ EFCC ìyún Délé Oyèwálé nínú ètò ti sọ di mímọ̀ wípé fínúfíndọ̀ kọ́ ni Yàyà Bello fi wá sí ọ́fíìsì àjọ EFCC bí kì í ṣe páwọn fi páńpẹ́ òfin gbé sí ìyàlẹ́nu àwọn ènìyàn. Nínú ìròyìn míì tó tún jáde níṣe ni àjọ EFCC tún sọ wípé àwọn kò tiẹ̀ tí ì fi ọ̀rọ̀ wá Yàyà Bello gan lẹ́nu wò, àwọn kàn ní kó yọjú ni. Bẹ́ẹ̀ báyìí ó tún ti kúrò ní ọ̀dọ̀ àwọn EFCC, ṣùgbọ́n àwọn olólùfẹ́ Yàyà Bello sọ wípé irọ́ funfun báláwú èyí tó jìnnà sóòótọ́ ni àjọ EFCC náà pa wípọ́dọ̀ wọn sì ni Yàyà Bello wà títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ. Ta ni ń parọ́, ta ló ń sòtítọ́, ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wa ń bira wọn léèrè láàrin àjọ EFCC àti àwọn olólùfẹ́ Yàyà Bello báyìí. Bí ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ dìbò yín fún ẹgbẹ́ òṣèlú APC, orí burúkú òun ayé òun ọ̀run ó ní ẹ dìbò fún. Àtíkù Abubakar ló sọ bẹ́ẹ̀ fáwọn olùdìbò ìpínlẹ̀ Edo pẹ̀lú bí ìdìbò ìyànsípò gómìnà ìpínlẹ̀ Edo bó ṣe ti ń súnmọ́ báyìí tí yóò sì wáyé lọ́jọ́ àbámẹ́ta táwọn ò níwájú wa yìí níṣe ni àwọn olùdíje sípò kọ̀ọ̀kan olùdíje nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wọ́n ti ń gbáradì. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ó ti ń jáwé ọlọ́run ó ti fi ń bo ilé rẹ̀. Èyí ló sì fà á tí ẹni tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lọ́dún 2023 láti inú àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ìyún Alhaji Atiku Abubakar tóun náà fi fohùn léde lójú òpó Facebook rẹ̀ nínú ètò ti sọ síbẹ̀ wípé ẹnikẹ́ni nínú olùdìbò tó bá ṣe bẹ́ẹ̀ dìbò fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Edo lásìkò ìdìbò gómìnà yìí ní ṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ àti fínúfíndọ̀ jura wọn sínú ìyà ayérayé pẹ̀lú bó ṣe sọ di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ Facebook náà wípé ẹgbẹ́ òṣèlú APC ó ní ó wá láti jẹ orílẹ̀-èdè Nàìjíríà run. Ó ní kí wọ́n ti bi ìsáná kí wọ́n fi kí èso ògùn ẹgbẹ́ òṣèlú APC oníbẹ̀ lókè kéńté tó sì já sí wípé gbogbo òfin àti ìlànà tí wọ́n là kalẹ̀ òní ti mú ìparun bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àpẹẹrẹ ọ̀rọ̀ rẹ̀ ó sọ nímọ̀ wípé nígbà tí àwọn ẹgbẹ́ òṣèlú kan wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní epo bẹntiró ó ní kò tí ì di tó di ọ̀wọ́n gógó báyìí. Ó lẹ́gbẹ́ òṣèlú APC yìí àwọn náà jáde síta gbangba tí wọ́n ń pariwo wípé ó ti lè máwọn ẹgbẹ́ òṣèlú gbà náà jù. Ó ní lásìkò yìí ẹgbẹ́ òṣèlú APC ló wà lórí ipò báyìí o nínú èyí tí wọ́n ti ń ta jálá epo kan ní ẹgbẹ̀rún kan náírà 1000 naira. Ó ní mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé pẹ̀lú ìnira tí ẹgbẹ́ òṣèlú APC tó ti mú wá fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní fún ìdí èyí ọ̀rọ̀ kù sẹ́yìn tẹ́ ẹjọ́ olùdìbò ní ìpínlẹ̀ Edo lọ́wọ́. Bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ dìbò yín fún ẹgbẹ́ òṣèlú APC lẹ́ẹ̀kan sí i níṣẹ́lẹ̀ mọ̀ọ́mọ̀ jura yín sínú ọ̀fìn ebi ayérayé òun ọ̀run. Ó lẹ́gbẹ́ òṣèlú tó gbangba sùn lọ́yẹ tó sì ní ẹ̀mí rere lọ́kàn láti ṣe ohun dáadáa fún ìlú. Òun náà ni ẹgbẹ́ òṣèlú PDP àyànfẹ́ Elédùmarè kọ́ ló sọ bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ tẹ́lẹ̀ rí nínú ọdún 2023 ìyún Alhaji Atiku Abubakar òun náà ló fi ìròyìn náà léde. Orí tí yóò gbé ni wọ́n sọ pé a máa gbé aláwo ereko ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí fún àwọn ẹlẹ́wọ̀n mẹ́ta kan pẹ̀lú wọ́n ṣe gba ìtúsílẹ̀ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Kwara náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe fi jáde lọ́jọ́ títì ní pẹ̀lú bí ìròyìn náà ṣe jàrìn rẹ̀ pípé ẹni tó jẹ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ Kwara ìyún Abíọ́dún Adébára ó ti ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí Federal Correctional Center èyí tó wà ní ìpínlẹ̀ Kwara náà nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé ó ṣe àbẹ̀wò sí àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún tó sì wo àyíká abẹ̀ náà fìtínfìtín nínú ọ̀rọ̀ rẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé inú ọgbà ẹ̀wọ̀n náà ó ti kún jù tí kò sí àǹfààní àti àyè fún àwọn ẹlẹ́wọ̀n pàápàá jùlọ nípa ìlera wọn kó lè já gaara dáadáa. Èyí ló sì wá fà á tí adájọ́ àgbà ọ̀hún tó fi yẹ àwọn ìwé àwọn ẹlẹ́wọ̀n náà wò nínú ètò ti yan àwọn mẹ́ta kan tán ni wọ́n ti jingiri wọ́n sì ti pẹ́ nínú ọgbà ẹ̀wọ̀n náà àti pé ẹ̀sùn wọn tí wọ́n fi kàn wọ́n tán fi di èrò ẹ̀wọ̀n ó ní kò tó ìwọ̀n tó lè jẹ́ kí wọ́n jẹ ìyà ayérayé náà
báyìí ni ó ṣe ní òun yọ̀ǹda àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ẹni tó jẹ́ alukoro àjọ tó mójútó ọgbà ẹ̀wọ̀n náà ìyún Adégbùlúgbè Philip ló fi ìdí àwọn ìròyìn yìí múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní adájọ́ àgbà Abíọ́dún ó wá yan àwọn mẹ́ta kan láàyò nínú ètò tí ní kí wọ́n máa lọlé wọn láyọ̀ àti àlàáfíà. Wàyí ó ṣe ìkìlọ̀ fún wọn wípé ẹ rántí ohun tó gbé yín dé ọgbà ẹ̀wọ̀n, kẹ́ ẹ ya ọmọlúàbí láwùjọ, kẹ́ ẹ sì fi àwọn ìwà jàǹdùkú àbí ìwà tó lè ṣe àkóbá fún yín kẹ́ ẹ fi sílẹ̀ pẹ̀lú bórí ṣe yàn yín báyìí tẹ́lẹ̀dùmarè sì ní kẹ́ ẹ máa lọlé yín láyọ̀ àti àlàáfíà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti ṣe bẹ́ẹ̀ tẹ ọ̀dọ́kùnrin tó ń tú irin afárá Third Mainland Bridge ta. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó wà ní agbègbè Oníkàn ni wọ́n fi páńpẹ́ òfin mú ọ̀dọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Yakubu Yusufu nínú àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá náà tí wọ́n ṣe pẹ̀lú wọ́n ṣe fi sójú òpó ayélujára X wọn tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀. Ibẹ̀ ló ti kọ síbẹ̀ wípé ní agbègbè tí wọ́n pè ní Old School of Nursing ní èyí tó já sí orí afárá Third Mainland Bridge, ibẹ̀ ni ọwọ́ ti tẹ Yakubu Yusuf lẹ́ni tó ti jingiri pẹ̀lú bá ṣe ń tú irin afárá orí Third Mainland Bridge náà tí wọ́n sì ń tà á gẹ́gẹ́ bí àṣàbólà. Ó ní lẹ́yìn tí wọ́n lu àwọn tán sí àwọn nígbẹ́rẹ́ ìpàkọ́ lórí ọ̀rọ̀ náà níṣe ni àwọn pa kìtìmọ́lẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Oníkàn tí wọ́n sì tètè gbé ìgbésẹ̀ nínú èyí tí wọ́n fi páńpẹ́ òfin mú Yakubu Yusufu. Wọ́n ní ó ti wà ní akóló àwọn báyìí tí àwọn sì ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nínú èyí tó ti ń ká bòròbòrò láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti àwọn ènìyàn rẹ̀ akẹgbẹ́ rẹ̀ tó kù tí wọ́n jọ jí nǹkan ìjọba èyí tí wọ́n fi ń tún Third Mainland Bridge náà tí wọ́n fi ń tún ṣe. Ẹ máa gbáradì fún alagbalúgbú omi láwọn ìpínlẹ̀ yìí o. Ìjọba àpapọ̀ ló ṣe bẹ́ẹ̀ ṣe ìkìlọ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ 11 kan lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe láti ẹnu ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Nigeria Hydrological Service Agency ìyún Umaru Muhammed ó sọ di mímọ̀ wípé àwọn ti gba ìròyìn kan láti orílẹ̀-èdè Cameroon nínú èyí tí wọ́n sọ wípé ọ̀gbun tó kún fún jìgbùnjìgbùn omi èyún Lagdu Dam ó ní wọ́n ti kéde rẹ̀ wípé omi ti kún jù lásìkò yìí nínú rẹ̀ tí wọ́n sì fẹ́ sílẹ̀ díẹ̀ kí omi náà kò fi ní àǹfààní láti sàn jáde. Èyí ló sì wá fà á tí ẹni tó jẹ́ olórí àjọ ọ̀hún Umaru Muhammed ló fi tètè ké gbàjarì sí gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní ìpínlẹ̀ 11 èyí tí ọ̀rọ̀ náà kàn jùlọ wípé kí wọ́n máa gbáradì kí wọ́n sì ya ikọ̀ ojú ni alákànfin sọrí lásìkò tí wọ́n fẹ́ ṣí omi ọ̀gbun jùgbùnjùgbùn yìí sílẹ̀ kí wọ́n lè dáàbò bo ẹ̀mí àti dúkìá wọn. Umaru Muhammed ó ní kì í ṣe gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ó ní omi náà yóò dé ó ní ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ 11 kan wọ́n gbọ́dọ̀ wà ní ikọ̀ ojú ni alákànfin sọrí àwọn ìpínlẹ̀ 11 ọ̀hún. Nínú ètò kà síta ó ní àti rí ìpínlẹ̀ Adamawa, ìpínlẹ̀ Taraba, ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Nasarawa, ìpínlẹ̀ Anambra, ìpínlẹ̀ Bayelsa, ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Cross River tó fi mọ́ ìpínlẹ̀ Rivers gangan fúnra rẹ̀. Ó ní àwọn ìpínlẹ̀ 11 yìí ó ní ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n jùlọ tó sì yẹ kí wọ́n máa gbáradì ṣáájú kí àkókò náà kí ó tó wáyé. Nínú ìròyìn ti Yorùbá Nation báyìí, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti sọ pé àwọn ti fi páńpẹ́ òfin mú ènìyàn 3 kan èyí tí wọ́n pè fún ìdásílẹ̀ Yorùbá Nation láàrin ọjà. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ igbákejì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun tó sọ ìyún Gíwá Àlàdé Emmanuel ó sọ di mímọ̀ wípé ọwọ́ bá àwọn àgbàlagbà 3 kan tí wọ́n kiri inú ọjà káàkiri láti máa pín ìwé ìdásílẹ̀ Yorùbá Nation àti àsíá orílẹ̀-èdè Yorùbá tí wọ́n mú dání. Ó ní ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí òun ló tako òfin pẹ̀lú wọ́n ṣe ń kóra wọn jọ ní ọ̀nà àìtọ́ tí wọ́n sì tún ń gún àwọn èèyàn ní kẹ́sẹ́ láti tako ìjọba àpapọ̀ tó wà lóde lénìí. Lásìkò yìí ó fi orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta èyí tí wọ́n fi páńpẹ́ òfin náà tí wọ́n fi mú ó fi orúkọ wọn léde nínú èyí tó ti dárúkọ Fágbáyì Olúwafẹ́mi èyí tó jẹ́ ẹni ọdún 61, Joy Fásèyékù èyí tó jẹ́ ẹni ọdún 63 àti
Alábẹ̀dé Janet èyí tí òun náà sì jẹ́ ẹni ọdún mẹ́rìnléní ọgọ́ta ní ọjà ọ̀bádá tí ń ṣe ìkirè ní ìpínlẹ̀ ọ̀ṣun òní àwọn tí fi páńpẹ́ òfin mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyún ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí ó ní pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí nípa dídá omi àlàáfíà orílẹ̀-èdè rú àti pípèpè sójú ọ̀nà tí kò tọ́ tí wọ́n fi ń gún àwọn ènìyàn ní kẹsẹ́ tó sì fi ń ṣì àwọn ènìyàn lọ́nà wọ́n ní pẹ̀lú èyí àwọn ti gbé wọn lọ sí ilé-ẹjọ́ àpapọ̀ èyí tó wà ní ìlú Òṣogbo tí ń ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ gba ìdájọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. Níbi Afra Nation ẹni tó ń pe ara rẹ̀ ní prime minister orílẹ̀-èdè Biafra Simon Ekpa olótún ti ṣe bẹ́ẹ̀ jáde síta gbangba pẹ̀lú bó tún ṣe àkọjáde sójú òpó X rẹ̀ tá a mọ̀ sí Twitter nínú èyí tó ti sọ wípé ó ti pẹ́ ó sì ti lé ní àìmọye ọdún sẹ́yìn tí àwọn ènìyàn ti ń gbìyànjú láti tú orílẹ̀-èdè Nàìjíríà ká ó ní ṣùgbọ́n ta ló tó bẹ́ẹ̀ ta ń tó gbangba sùn nínú ọyẹ́ àti pé ta lẹni tó láyà tí yóò wá wọ̀ ọ́ lásìkò gbà náà ó ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí òun Simon Ekpa òun ló ń kájú òṣùwọ̀n tó sì tó gbangba sùn lọ́yẹ láti tú orílẹ̀-èdè Nàìjíríà ká pàápàá jùlọ láti yọ ọmọ orílẹ̀-èdè Biafra pọ̀ nínú orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò tí ní oníkúlùkù yóò mọ̀ ṣe tiẹ̀ ó ní ẹ ṣe sùúrù ẹ sì fọwọ́ lẹ́rán di December ọjọ́ kejì inú oṣù kejìlá ọdún tí a wà yìí kẹwo bẹbẹ tóun yóò dánwò lára. Ìròyìn ti ìdárayá báyìí gbajúgbajà agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Italy Toto òun ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́ni ọdún mọ́kàndínlọ́gọ́ta gbajúgbajà agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Italy náà tó sì tún ti gba ife ẹ̀yẹ àgbáyé káàkiri fún orílẹ̀-èdè ọ̀hún tó sì jẹ́ ògbóǹtarìgì agbábọ́ọ̀lù Toto Chinlasi tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Toto ó ní ó ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ayé lẹ́yìn tí ó ṣe àìsàn jẹjẹrẹ tó gba ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn ti orílẹ̀-èdè Italy náà bí wọ́n ṣe fi léde síta wọ́n ní Toto yìí ló jáde láyé ní ilé ìwòsàn èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Palazzo ní ẹ̀yìn tí ó ṣe àìsàn jẹjẹrẹ tó sì jẹ́ pé ibẹ̀ náà ni ọlọ́jọ́ ló gbàdé fún Toto wọ́n wá kéde wípé gbogbo agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Italy náà ó ní yóò ṣe àpọ́nlé gbẹ̀yìn fún Toto bí wọ́n bá ní ìfọsẹ̀wọnsẹ̀ kankan níṣe ni wọn yóò máa dúró ìṣẹ́jú márùn-ún láti fi ṣe àpọ́nlé kẹyìn fún agbábọ́ọ̀lù náà ògbóǹtarìgì tó ti gba àmì ẹ̀yẹ lóríṣiríṣi tó sì ti jásí pé nínú ọdún 1990 òun ló ti ní góòlù tó pọ̀ jùlọ lásìkò ìgbà tiẹ̀ ó ní àwọn yóò ṣe èyí láti fi bu ọlá àti ọlà kún ìgbẹ̀yìn Toto náà tó jáde láyé lẹ́ni ọdún mọ́kàndínlọ́gọ́ta lókè èèpẹ̀. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yìn náà ní Àyànfẹ́ Elédùmarè mo kí wa pé ẹ kú ìfojúlóúnjẹ sì kú ìtẹ́tí ìgbọ́ látàárọ̀ ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ lè máa rí àwọn àjá àbálẹ̀ ìròyìn wa kà lóòrèkóòrè títí dìgbà tá a tún máa pàdé orúkọ mi kò yí padà Àyànfẹ́ Elédùmarè yìí náà ni a kú àdárọ̀.